wòlíì Tibetan àti Pastor Damina sọ ojú abẹ níkò nípa ọ̀rọ̀ owó tithe sísan. Ṣé mọ̀ pé oríṣiríṣi ọ̀nà ni àwọn tithe pastors yìí ni wọ́n máa ń gbà láti fi pákéjì ọ̀rọ̀ owó tithe. Ìmí a máa sọ wípé tí ọmọ ìjọ ò bá ti sanwó tithe wọ́n ní kò lè níláárí, wọ́n ní kò lè ṣoríire, wọ́n ní Ọlọ́run ò ní bùkún. For example, Pastor Ibiyome tó ṣe fi lámbà kan lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta wípé tóun bá rí ẹnikẹ́ni tí ó ṣoríire tó succeed without paying tithe pé òun á gbé bíbélì sílẹ̀. Oríṣiríṣi ṣé ìyẹn túmọ̀ sí wípé gbogbo àwọn billionaires ta ní society wa bí Elon Musk ṣé wọ́n san tithe ló jẹ́ kí wọ́n di billionaire? Ṣé ká tẹpá mọ́ṣẹ́ ṣé ìyẹn kọ́ ló tún sọ̀yàn di olówó mọ́? Kí ṣe ẹ̀kọ́ ló ń sọ̀yàn di ọlọ́lá mọ́? Kéèyàn kàn san tithe kó sì fẹ̀yìntì ló ń sọ̀yàn di olówó báyìí? Ó lágbára o. Ìmí nínú àwọn tithe pastors wọ́n á ní ọmọ ìjọ tí ò bá ti san tithe kò lè rí ìjọba ọ̀run rere. Anyone who is not paying his tithe is not going to heaven. Full stop. Now wow. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bi dáàdì pé ṣé àwọn àti Jesus Christ ni wọ́n ó jọ ṣe ìdájọ́ ọmọ ènìyàn ni? Ó lágbára ṣe ẹ̀ wúgbẹ̀nù tán. Àmọ́ àwọn pastors kan tí Ọlọ́run ní kán ní conscience, kán ní human feeling, kán dẹ̀ mọ̀ wípé iṣẹ́ owó easy àti ṣiṣẹ́ rí owó kò rọrùn débi pé kéèyàn kan wá máa sọ wípé kí ọmọ ìjọ kó máa kó wá ní gbogbogbà láti máa enrich personal pocket títí bíi Pastor Damina àti wòlíì Tibetan láti ṣí wa níyè nípa ọ̀rọ̀ owó tithe, especially láti dáhùn àwọn burning questions kan tí ó ti arise from packaging tí àwọn tithe pastors yìí máa ń package ọ̀rọ̀ owó tithe sísan. Ẹ káàbọ̀ sí ìkànnì DigiNaija Television. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like, ẹ comment, kẹ́sì máa bá mi pín káàkiri orí ayélujára. Kí má wá gbà wá lákòókò púpọ̀ jù. Ẹ jẹ́ ká kọ́kọ́ listen sí Pastor Damina ká gbọ́ nǹkan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ owó tithe sísan. There is nobody that will tell you that by paying tithe they became rich. Even if they tell you they're lying. There's something they are doing that is giving them money, and their religious mind tells them is the tithe. Why don't you borrow money from bank and pay tithe and sit at home? Let it make you rich. See your head. You think you're smart? Say, pay tithe and see if I will not open the windows of heaven and pour you out a blessing that you shall not have room enough to contain it. And you've been paying tithe and your parlor has not been filled with blessing. Every time keep moving the chairs around. There's something bigger than money. There's something bigger than money. It is peace with God. Yeah. It is peace with God. Therefore, being justified by faith, we have what? Peace with God. Through our Lord Jesus, by whom also we have access into this grace wherein we stand, and we rejoice in the hope of the glory of God. Somebody blessed tonight, shout powerful amen. Stand on your feet, say to your neighbor, hey neighbor. Did you hear very well? The gospel to the poor is spiritual. Amen. To preach the gospel to who? So if Jesus, who is God, who became a man, came to preach the gospel to the poor, and it was not to make a poor man rich, then anybody preaching the gospel of Jesus is not on a mission to make poor people rich. What Jesus never preached, what Jesus never did, what the apostles never preached, what the apostles never did, we are not supposed to preach and we are not supposed to do. Ẹ̀yin èèyàn ṣé ẹ rí wípé sense wà nínú nǹkan tí Pastor Damina sọ yìí torí kò possible kí èèyàn kan wá kàn lọ sí bank ó lọ yá owó ó wá lọ jókòó ó lọ fi san tithe ó wá jókòó ó sit back ó relax ó dẹ̀ expect pé kí miracle money kó máa flow into your account láì tẹpá mọ́ṣẹ́. Ẹ bá mi sọ fúnrú ẹni bẹ́ẹ̀ wípé ó kò múra poverty, ó kò múra kí ni mo pè
poverty oríṣiríṣi. Ẹ ti jẹ́ ká gbọ́ áńgù tí wòlíì ti bẹ̀ tán tí àwọn náà fi wo ọ̀rọ̀ owó tithe yìí. Tithe ti bẹ̀rẹ̀ láti Deuteronomy. Tithe ò kì í ṣe owó. Tithe could be your ọ̀gẹ̀dẹ̀. Tithe could be your yam. Tithe could be your car. Ó ti ra mọ́tò mẹ́jọ sínú ọgbà rẹ̀. Yẹ kí wẹ́ẹ̀nì kan lọ fún lélẹ́yìí. Then Malachi 3 from verse 10 lọ sí sàlẹ̀. Ó ní ẹ ti jà mí lólè nípa ìdámẹ́wàá àti ọrẹ. So bàbá yọ tithe kúrò ní church ìdí Adébóyè akọlẹ̀. Bàbá yọ tithe kúrò ní church ìdí mọ́mí iná akọlẹ̀. Bàbá yọ tithe kúrò ní church Oyedepo ayáwèrè. So automatically àwọn ló sọ́dọ̀ owó èso owó. Wọ́n ní ibi tó bá ń gbé ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ tó bá jìnà wọ́n ní kò sọ́dọ̀ owó. Lọ́sọ̀ tó bá dẹ̀mọ̀ fún olè gbé débẹ̀ wọ́n gẹ̀dẹ̀ fún ọkọ̀ lẹ́yìn padà. Ṣébí lẹ́wọ̀n lọ̀gẹ̀dẹ̀ máa pọ́n tó máa di dòdò wọ́n jẹ́ dòdò kú. Kọ́ máa jẹ́ dòdò náà. Wọ́n ní ẹni gbọ́n mọ̀ èyí tó gbọ̀. Bọ̀dọ̀ wọ́n ti kọ́ yín láyà jẹ́. Wọ́n ti kọ́ yín láyà jẹ́ ẹ̀yìn ẹ̀ láyà tí ara ń tó lè halẹ̀ mọ́ mi. Bí mo ṣe wà, jáde ń tó lè halẹ̀ mọ́ mi. Kí ló fà á? Mo gúnyán tà lọ́rẹ̀. Mo ń lu 2000 block igun orí ilé tó ń kọ́ ní 6 alẹ́ sí 6 àárọ̀ ọjọ́ kejì. Màá tún ṣe lébùrà ń bẹ̀. Then lẹ́yìn yẹn mo tún fọ̀kadà ń kó epo. Then lẹ́yìn yẹn mo tún gúnyán tà lọ́rẹ̀ mo tún ṣọmọ ọ̀dọ̀ for 4 years. Then lẹ́yìn yẹn mo tún gbé sọ́kà wéta. Mo ń gbé sọ́kà fún báwọn èèyàn clear new plots. Then lẹ́yìn yẹn mo tún ta cashew nut láti Enugu. Mo ṣẹ̀ tó wá ń ta popcorn. Mo ṣẹ̀ tó wá ń tọ̀ gẹ̀dẹ̀ ní Kòsì market. Mo wá tẹran ọ̀gbẹ́ àti ìgbín fún Sheraton hotel. Then lẹ́yìn tí mo kúrò ńbẹ̀ yẹn lolúwa ṣe wá dé mi ládé tí mo dé Germany. Mo lọ ń gbá bọ́ọ̀lù ní Germany pẹ̀lú mi ò ní ìwé wọn ò sanwó gidi fún mi. Mo ṣe bẹ̀rẹ̀ sí ta mọ́tò ni. So mo ta mọ́tò for 10 years. Mi ò báyàn ní jìbìtì ní olùyàn jìbìtì. Mi ò fi lé tó bá jẹ́ bírèkì náà lórí ẹ̀ta fún mi. Màá sọ fún ẹ pé problem mọ́tò yìí ni bírèkì. Tó bá jẹ́ kí n tún ṣe tán màá ta fún ẹ. Tó bá dẹ̀ tó fẹ́ lọ tún ṣe fún ẹ kò sí problem. Ẹ jọ sá. Báwo ni mo ṣe lè dúró kó wá san tithe fún mi kí tó ní láyé? Kò sá tí mo yóò gba gbogbo bẹ̀ wọ̀n yẹn. Látàrí mi gba bẹ̀ wọ̀n yẹn. Bẹ́ẹ̀ gbogbo èyí yóò bọ̀ ìtẹ́sẹ̀ tó ń fẹ́ sọ ìgbàdàn ẹ̀fẹ́ ní sùúrù. Bẹ́ẹ̀ náà wá pé àwọn pásítọ̀ tó ti ṣoríire jẹun ẹlẹ́ ń ṣe revival. Pásítọ̀ kan wá ń gorí òkè ṣọ́ọ̀bù ọ̀ni ẹni. Kí ló wá lọ sórí òkè? Tí CAC ló ń gorí òkè ọ̀bọ ẹ pè lọ́bọ ẹ lọ so ìlú mọ́ndì. Ó wà lókè ilé ẹ̀ tó jọ wà lókè ilé ẹ̀ wọ́n ní èwo lè yàn kán ló ń gorí òkè. Kí ló fẹ́ sọ lórí òkè? Ṣé Jésù wà nù gbó lọ́hùn yẹn ni? Afẹ́ lọ dáko jẹ́ afẹ́ lọ dáko. Ẹnìkan gorí ilé òkè ẹ̀rì mà òkè yẹpìnì òkè àtìgbá èkó kìíní kan kí ló lọ́wọ́ bẹ̀? Kí ló lọ́wọ́ bẹ̀? You can do your 0 hour slow hour in your room. But because you didn't have job, pastor kan kó ọlọ́dọ̀ ó di ẹ̀pìn mi. Yóò ìfọ̀ life rẹ̀. Suppose anything happen on the road. Who now pay the price? Kí wọ́n á gbé ẹ̀ ń fi pé kí wọ́n kó yín lọ sétí òkun. Kí wọ́n fi lọ sí létí òkun. Òkun yarọ ní. Òkun is a crippled creature and is meant for carrying heavy loads. Kì í ṣe wá gbé yín pé a lọ sétí òkun. Òkun á sáré jáde afẹ́ escape mọ́ Ọlọ́run lọ́wọ́ á tún padà. Kí la fẹ́ sọ ń bẹ̀? Kí la fẹ́ sọ lẹ́dí létí òkun? So my brother, la ojú ẹ kò dẹ̀ yára ẹ ní brain kò tẹsẹ̀ mọ́rin tó o bá ní lárí tí wà tẹ́ bí ẹni o tó bá ní lárí tí pásítọ̀ máa wá ẹ wálé o tó bá kò bí ẹ̀ káàtó ẹ pásítọ̀ wá ẹ wálé o tó bá lè sàn dá mẹ́wàá tó bá jẹ́ wúrẹ́ ló ń sìn gbé lọ bá Adébóyè pé nǹkan tí ìdá mẹ́wàá ni rèé á ní kó má gbé wọlé lọ tà wá jẹ́ kó ń fún ẹ lọ tà kó mọ bó ṣe rí kó tó lè kiri ẹ̀ kó tó lẹ́ni rà lọ́wọ́ òun tó àwọn ọmọ jòkó sókè Matthew 23 verse 1 to 4 ó ní àwọn ìwọ̀nyí wọ́n fẹ́ jòkó sí ipò Mósè ṣùgbọ́n nǹkan tó ń sọ ni wọ́n fẹ́ ká tẹ̀lé bọ̀tí wá wọn ò bá ti Bíbélì mú bẹ́ẹ̀ bá 16 17 18 19 ó ní wọ́n fi yọ eléyìí tó ṣòro nínú òfin ọ̀nà ti yọ kúrò the 1 Timothy 3 and then 2 Timothy 3 the same thing ló sọ
ó ní nígbà ìkẹyìn ìgbà ewu yóò dé tí àwọn èèyàn máa pè tó máa sọ wọn pé ṣe fẹ́ rí Jésù fún mi ní 10 naira mo fẹ́ lọ bá wo Jésù wá ṣe ti pé perilous time has come, perilous time has what is here, and that's all. ṣé o lè ṣe prayer kébi má fà ẹ́ Deuteronomy Jeremiah 8:10-18 ó ní kò sí àdúrà tó lè di kébi má fà ẹ́ so kò wọ́n lè ràn ẹ́ lọ́wọ́. Inú oko ni góòdù wà, inú oko làdáfíà wà, inú oko ní gbogbo nǹkan wà. When you put it there now, Ọlọ́run bá Nàìjíríà ojú sí rán December ojú rán November Ọlọ́run yọ́nú sí wa àwọn náà fẹ́ lò ó. Ojú ọmọ rà lọ́wọ́ àwọn yóò bọ̀ ṣe wá gbéyàwó lọ sí hòtẹ́ẹ̀lì wá kásẹ̀ ìfihàn náà ojú ó dẹ̀ ń rọ̀ onítàìmù yẹn lèèyàn máa ń láìkí sex wèrè bàbá ńlá wèrè ayé àtọ̀run Nàìjíríà láti lè rírú ẹ̀. Nàìjíríà láti lè rírú ẹ̀. Nàìjíríà ló fi fún yàn lóyún ẹni tó fún ẹ lóyún òdìṣẹ́ ẹni tó fún lóyún òdìṣẹ́ ó dẹ̀ ń sọ lójú ìyá ìyàwó ẹ bó máa ràn ìyàwó ẹ lọ́wọ́ pẹ̀lú kí ni ìjà rẹ ṣé pẹ̀lú bíbá sùn ni. Then where do we go from there? Wòlú Kánò ló ń lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sìn gọ́ọ̀mùnà ló fẹ́ ìyàwó fáwọn 1,800 èèyàn ó gbé bẹ́ẹ̀dì fún wọn ó gbé báàgì ráìsì fún wọn ó sanwó dáórì wọn ẹ̀jọ̀ sà ní another 20 years lẹ́yìn population mélòó náà ti amass. Ẹ olórí burúkú dẹ̀ làwọn Haúsá àti Fúlàní wọ̀nyí ti torí pé owó tó bá jí láti Federal Port mosque náà fi ń kọ́ ní Kánò ní Benue ní gbogbo òkè yẹn lọ wọn ò fi dá lè ṣẹlẹ̀ then báwo la ṣe fẹ́ nílò síwájú ẹ gbogbo àwọn contract wọ́n gbé fún wọn l'Abuja all are padded contracts wọ́n fowó kún mẹ́kà tá a lọ lónìí ẹ̀ẹ̀kan yìí once lifetime ní o ní 1975 1960 1968 ẹsẹ̀ náà fi ń lọ ẹ̀ẹ̀kan lọ́dún láyé wọn náà máa ń lọ bọ̀dínsì báwà tó wà ní EFCC àti gbogbo wọn tó ti jalè wọ́n lọ every Friday wọ́n pé different girlfriend lọ kí ló kàn wá nígbà tí ará Abẹ́òkúta kó mọ́kólé àtàwọn tó lọ látọ̀yọ́ wọ́n kó mọ́kólé lọ sí Mẹ́kà wọ́n kó alẹ́ wọ́n gbé lọ sí Jerusalem ẹjọ́sà ṣé wọ́n fẹ́ lọ dóyàn wájú Jésù ni ẹ̀sà yàrá ẹni búrẹ́ni o ìta ò dá o yàrá ẹni búrẹ́ni tó bá ti wọ one chance tó bá ti gbé ẹ máwọn Adébóyè Oyedepo Abíárà ṣèbí ẹran tí látàrin ó lọ sí Àbújá lọ fún primary ó ní vote kan Jésù ẹ̀dá Kristo kọ́tì nǹkan tó lóun fẹ́ ṣe president vote ẹ̀dá ó pàyàwó ó pọkọ lọ́kọ́ pàyàwó tó wá lóbìnrin ẹ̀dá nù then Jésù àtẹ̀mídọ́gbọ́n ńkọ́ ó pàbúrò méjì ó fẹ́ popular ẹ̀wọ̀n tó rí àwọn pípù yìí dáadáa most of àwọn ọmọ ìjọ wọn ló ń rẹ́kì in poverty most of àwọn ọmọ ìjọ wọn ni wọ́n rí ọwọ́ tì bọ̀nù most of àwọn ọmọ ìjọ wọn ni wọ́n nílé lórí most of àwọn ọmọ ìjọ wọn ni wọ́n ní iṣẹ́ gidi lápá wọ́n wo wípé ó sì yẹ ká dá gbogbo àwọn ọmọ ìjọ lọ́lá àmọ́ gbogbo ìgbà báyìí kán ṣáà máa kó owó táìtì wá kán máa san gbogbo ìgbà ni ẹni tó gbọ́n mẹ́ni tó gọ̀ o ẹni tó gọ̀ ò ní kó kíyèsára Ọlọ́run má sì jẹ́ ká gọ̀ láyé ta wáyé gbogbo bó bá ṣe wá rí lọ́kàn tí yín náà ẹ máa sọ sí comment káàjọ máa tàkùrọ̀sọ ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí tẹ́yìn ò bá ti tẹ̀ tẹ́lẹ̀ ẹ like ẹ fi ròyìn sí comment kẹ̀sì máa bá mi share káàkiri orí ayélujára ẹ ṣeun tẹ́ ń wò mí ní gbogbo ìgbà.